bẹ̀rẹ̀ tán bọ̀ lóru. Ajáde mi. Ọláyẹmí tó lè mọ̀ pé ibi tẹ́yìn ń gbé ọ̀nà jíjìn ni bó tó tún délé báyìí ìjàkùn ọmọ kìíní ti ọ̀sán ẹni abíire kó gbọ́dọ̀ rìn lóru tètè máa lọ sílé ló ti gbọ́. Kò sáré wá drop ẹ lọ́rẹ̀. Ọ̀rẹ́ tó bá ti délé kò pè mí o. Àbúrò mi ẹ jẹ́ ká wọlé. Dádì nǹkan àti àbúrò mi. Ẹ jẹ́ ká wọlé náà. Mo ti ń ṣàkíyèsí lẹ́nu jẹ́ mẹ́ta yìí ìṣesí ò pẹ̀lú Ọláyẹmí. Mo ń bóyá òótọ́ ni bóyá àwàdà ni àmọ́ èrè tí mo rí ẹ̀yin méjèèjì nínú mọ́tò lálẹ́ yìí ó ń jẹ́ kí n máa rò pé n tí mo ń fura sí látijọ́ yìí ó ń jọ bí òótọ́ òun. Ṣé kì í ṣe pé ọ̀ pẹ̀lú Ọláyẹmí ẹ̀ ń fẹ́ra yín? Mọ́mì ṣé ọmọdé lè máa ń pè mí ni? Ẹ wò ẹ jẹ́ kí n sọ fún yín èmi àti Ọláyẹmí à ń fẹ́ra wa o. Ayọ̀ká tó yẹ pé tòótọ́ ni má dán o kò sọ́nà bẹ́ẹ̀ rárá. Mọ́mì kí ló dé ṣé bọ́mọ ọ̀rẹ́ yín ni èmi náà dẹ̀ rí ọmọ yín kí ló wà ń bẹ̀? Ẹ wo àwọn méjèèjì ó ti pẹ́ta tí ń bára wa bọ̀ ẹ má tẹ̀ sọ pé ká má fẹ́ra wa àbí ká fẹ́ra ẹ járọ̀ lórí ọ̀rọ̀ yẹn. Mo sọ pé kò sí ọ̀nà níbẹ̀ mo ní o gbọ́dọ̀ fẹ́ yàn tí o bá dán o onímù kan rẹ̀ bọ́ ń bẹ́ o tí ẹ gbọ́dọ̀ ṣe é ní sẹ́yìn kò lè ṣeé ṣe láéláé àti láéláé ni Ọlọ́run á jẹ́ kí tí wàá pọ́njú lọ o tí n bá kú o gbọ́dọ̀ dán o torí pé kí ni tó bá dán o ewu ń bẹ fún ẹ mo dẹ̀ ń bẹ́ẹ̀ sọ bí ìyá sí ọmọ ni tí n bá dà bẹ́ẹ̀ sọ tó o bá gbọ́ màá ṣépè fún ẹ ni torí mi kọ̀ sí àmì lẹ́nu ṣùgbọ́n. torí bẹ́ẹ̀ bá wọn sọ títí wọn ò ní gbọ́ mo ní bẹ́ẹ̀ sọ fún wọn látọ̀ní lọ́la wọn ò ní gbà ó ó dàgẹ́ lẹ́kọ̀ọ́ fún wọn láyé wọn ò mà ní pẹ̀yìndà ó àyàfi bí wọ́n bá ṣèfẹ́ ara wọn. ní tèmi ní tirẹ̀ títí ayé o kí wá nídìí ọ̀rọ̀ yìí gan o torí bẹ́ẹ̀ bá wọn sọ títí wọn ò ní gbọ́ fẹ́ tèmi nìyí o. mo ní bẹ́ẹ̀ sọ látòní dọ́là wọn ò ní gbà o kó dàkẹ́ lẹ́kan fún kan láyé mo ní wọn ò ní pẹ̀yìndà o àyàfi kí wọ́n ṣèfẹ́ ara wọn. ó ní tèmi bẹ́lẹ́gàn bá ń tàn ẹ̀ jọ̀wọ́ kó má ṣe gbọ́ rárá. mo ní bẹ́lẹ́gàn bá ń tàn ẹ̀ jọ̀wọ́ kó má ṣe gbà o má ṣe gbà. ìgbín kì í ràjò kó filé ẹ̀sán fà mo wí. bí mo rò kó bí mo rò. Yẹmí báwo ni o ti délé. Ìyá mo ti délé. Thank God. Yẹmí ó máa lọ́rọ̀ kan tí mo fẹ́ sọ fún ẹ. ṣòro tó o já nílò lẹ́kùn tí mọ́mí tẹ̀lé mi wọlé you can imagine ọ̀rọ̀ tí mọ́mí bá mi sọ lálẹ́ yìí pípé èmi àti ẹ a lè fẹ́ra wa. Ẹ̀rọ mú wọn kan mi sọ pé bóyá àwọn ará òkú àṣìlùmọ àmọ́ sórí nǹkan tó ń sọ yẹn mi ò pé bóyá bí màmá ṣe pè yẹn nìyẹn mi ò gbọ́ mi ní bẹ́ẹ̀ ìwọ ló gbé ọ̀rọ̀ yẹn sódì. Ìwọ náà sọ bẹ́ẹ̀ kan ṣeré ni èmi náà ti ń wò pé ilé náà ló gbọ́dọ̀ jẹ́ o wọ́n ní táwọn bá wà láyé èmi àti àlè fẹ́ra wa kódà báwọn bá kú gan àlè fẹ́ra wa mo ní kí ló bá nínú kémi àti ọmọ rẹ yín fẹ́ra wa ipe jẹ́ níbi tá a ti ẹ̀bọ̀rọ̀ ìfẹ́ wa dé ó ti ju pé kẹsẹ̀ máa sọ pé àlè fẹ́ra wa ń sìn lọ. ọ̀tọ̀ ni mo sọ fún ẹ kò sí wàhálà. All right dear èrè náà ló gbọ́dọ̀ jẹ́ all right love kò ní nice night bye love you. All right then. Okay done. Okay. èrè náà ló gbọ́dọ̀ jẹ́ àbí.
mò ń lọ yọ rẹ̀ dì. Jẹ́ kí dáàdì gbọ́ ni àná mo jáde ní àti ẹni ìtàn àti mo wá lọ drop ẹ̀ padà sílẹ̀ ní mo dẹ̀ rí màmí mo kí wọn àti mo wá padà wálé ǹjẹ́ tí ìjókòó rárá tí ẹni tó ti pè mí padà kí ló ṣẹlẹ̀ ó ní bí ṣe lọ tán màmá wọn bá bè lọ pé kí ló wà láàrin wọn àti mi òun lè ṣàlàyé fún wọn pé à ń fẹ́ra wa àfi màmá wọn ṣe yarí pé ńlá kò ṣe lójú ayé òun la máa fẹ́ra wọn fi táwọn bá kú lálẹ́ fẹ́ra ẹni tàbá dẹ̀ lọ fẹ́ra wa tipátipá ànígbàrà látàrọ̀ dalẹ́ rí ẹ̀rẹ́ ìdúró máa bọ́ṣà bẹ̀ sí ṣe pé oríṣiríṣi mú ní wọ́n sọ bẹ́ẹ̀ lóòótọ́ òní ẹ̀ àfi kí ló lè fa ògbélé ó ní wọ́n ní àwọn òfin ọ̀rẹ́ àwọn dégbò lẹ́bù yẹn káwọn máa fọmọ àwọn máa fẹ́ra wọn ń pa àwọn òṣèré nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn òfẹ́ bẹ́ẹ̀ ni àwọn òde fẹ́ nìyẹn pé tó òun bá tẹ̀ tí wọ́n á lọ gún àì láti máa tẹ̀lé mi ìpè ńlá ńlá náà ṣẹ́sẹ́ òun lórí máa gbìyànjú pé kí n fi lọ́kàn balẹ̀ pé kò ṣáàlì sí pé mi ò rí pé mọ́mì ẹ̀mí ilẹ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n kọ́kọ́ ń bá ṣeré ni tí mo sọ fún wọn ní bàtà náà yẹn ṣá kò rú ara mi gan tiẹ̀ lélẹ̀ kò yé mi. iṣẹ́ ọkọ mi ọmọ akíní ò kí ń ṣojú èyí mo kò sí kékeré ọkùnrin èsì tó yẹ kí n gbọ́ lẹ́nu ẹ gan gẹ́gẹ́ bí ọkùnrin ni mo ti gbọ́ yẹn wá wò ó ìyá ẹ náà lè má rò débẹ̀ o ó kàn lè jẹ́ pé bóyá ìyá ẹ kan fi dẹ́rù bà kò lè rò débẹ̀ fi ọkàn ẹ balẹ̀ èmi àti ìyá ẹ ti ń bọ́ rẹ̀ wá bọ̀ wọn ò tí ì bí ẹnì kan ìwọ kó ṣì wà bíyá bí ọmọ ọdún kan àbọ̀ ń gbà yẹn tí mo dẹ̀ dúró tí ìyá ẹnì kan gbọ́ngbọ́n báyìí kò lè sọ bẹ́ẹ̀ inú ẹ̀ gan máa dùn ní ó kàn fi dẹ́rù bọ́ ọmọ ẹ̀yìn fọkàn ẹ balẹ̀ tó bá tún rí mi lẹ́yìn máa fọkàn ẹ balẹ̀. ẹ wá bá mi yọ̀ orí mi sọ̀rẹ́ àdúrà òbí mi gbà mo dúpẹ́ mo rọ́nà àbáyọ. ẹ wá bá mi yọ̀ orí mi sọ̀rẹ́ àdúrà òbí mi gbà mo dúpẹ́. Dáyẹ̀ mi yẹn ní ìwà pa láàmú ọ̀rẹ́ mi ìwà pa àwọn mi ń kan. Wọ́n bẹ́ẹ̀ láti wá kọ́. Àlàáfíà náà wà. A máa rí i. ìgbín náà ni mo kúkú wá ọmọ ẹ ló dé lálẹ́ àná ó wá ń sọ àwọn ọ̀rọ̀ kan fún mi ọ̀rọ̀ náà ti yé mi bá ní kí àwọn wádìí gbogbo dájú kí ẹ̀ lédìí tó ń ṣe òtítọ́ mú kébì gbọ̀ngàn fún àmì wá yọjú sí ẹ ó ṣáàdì ló ṣàǹkọ́rọ̀ náà sọ pé pẹ́pẹ́ bí òun àti àwọn ọmọ ẹ àwọn jáde lọ àwọn wá pẹ́ káwọn tó dé pé wá ń bá ọmọ ẹ wípé ibo làwọn ló wá sọ fún ẹ pé òun àtọkọ òun àwọn jáde lọ ni ló wá ń bèrè pé ta lọ́gọ́ náà ní ọmọ mi ló wá ní pé láíláyé o wọn ò lè fẹ́ra wọn o wọ́n má ti ẹ̀rù pé àwọn máa fẹ́ra wọn olúwadé ló wá ń sọ fún mi bá ní olùdé náà fi lè fẹ́ra wọn òṣè ní kí wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ pé bóyá ọmọ yẹn ṣì ẹ̀gbọ́n ni o àbí òótọ́ ni. Tòótọ́ ni mo sọ bẹ́ẹ̀. kí nìdí. Kò sí ìwọ́pọ̀ mọ̀ fún gbọ́dọ̀ fẹ́ra wọn ní ṣá. ìyẹn nìtàn nǹkan tó bá wà ń bẹ gbọ̀ngàn ni kò sọ fún mi. èmi àti ọ̀rẹ́ ni wá ọ̀rẹ́ lásán lájà ń ṣe fámìlì kódà à ń ṣọmọ ìlú kan náà ọkọ ẹ tó dẹ̀wà ń lé ọ̀dọ̀ ẹ̀ yìí lóòótọ́ pàṣẹ mi ló ti fẹ́ ọkọ ẹ à ń ṣe fámìlì kí wọ́n lè dàwọn gbé tọ̀fù ní fẹ́ra wọn ìyẹn gan ló tẹ̀ tí máa mú ọ̀rẹ́ èmi àti tó máa wá dùn gbọ̀ngbọ́n. Ìyá ẹni ẹgbẹ́ ẹni ìfẹ́ ọmọ ẹ̀ tó ẹgbẹ́ lómi ní sàkání mi ó lè fẹ́ àmọ́ tẹ́lẹ̀ náà tó bá dà ní tipátipá o jẹ́ pé àìnífẹ́ra ló máa bọ̀ ọ̀rẹ́ mi àti ẹ̀jẹ̀ ká má sọ̀rọ̀ mọ́ láéláé ká kú gan ká má sọ̀rọ̀ ó tẹ̀mí lọ́wọ́. ọ̀rọ̀ yìí àbí nǹkan mi. kí ni nǹkan tó ṣẹlẹ̀ mo ní àlọ́ ọmọ mi ò fẹ́ ọmọ ẹ fẹ́ òun gbọ́ mi mo ní mi lè fọmọ mi dọ́rẹ̀